الصلاة والسلام على رسول الله على آله وأصحابه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. Ìmọ̀ràn wa fún àwọn bàbá wa Imam, League of Imam and Alpha. Ìmọ̀ràn wa fún yín, especially nípa meeting tẹ́ ṣe, meeting àpapọ̀ tẹ́ ṣe. Mo a rí pé ẹ discuss ọ̀rọ̀ àwọn Ittihadul Wa'idhin, àwọn ẹgbẹ́ tẹ́ ṣẹ̀ dálẹ̀ lórí pé ìṣọ̀kan àwọn tẹ́ ń ṣe wáàsí àti tẹ́ ń ṣe dáwà nílẹ̀ Yorùbá lórí ọkọ̀ tí wọ́n ń jẹ́ yẹn. A rí pé àwọn èèyàn mẹ́sàn-án rẹ̀ nípàdé yín. Ẹ bàbá wa, èmi fẹ́ fún yín mọ̀ràn. Gbogbo ọmọ tí àgbẹ̀ báyìí ṣe níbi tí wàzírì ilẹ̀ Yorùbá náà nù tá a jẹ láti wò. Bẹ́ẹ̀ ṣe níbi Mufty ilẹ̀ Yorùbá tí Olúwo jẹ́. Olúwo nìkan lọ́ba tí ń kílẹ̀mù Ìsìláàmù jù nílẹ̀ Yorùbá. Ó gbéléjú, ó ní náà lẹ̀sìn wọn, ó lóun ọ̀sẹ̀ bọ́. Ó lẹ́tọ̀ọ́ àti sọ wípé òun jẹ́ wàzírì àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá. Ó lẹ́tọ̀ọ́ àti òun sì náà òun làkọ́kọ́ ẹni tó kọ́ ọmọ tí ń pè láàfáà ńlẹ̀ káàró òjìrì sẹ́gbọ́. Ìlú wo tẹ́ rí òun lẹ́dkọ́tà Islam ńlẹ̀ káàró òjìrì bí èèyàn ọkàn pẹ̀gàn sí lásán ni. Àwa ló yẹ ká jẹ olórí ìmáàmù ńlẹ̀ káàró òjìrì. Kápá máa gbà fúnra wa. Àwọn tó ń dìde wọn àwọn náà fẹ́ máa ṣe struggle ni. Àwọn Ittihadul Wa'idhin wọn náà dìde wọn fẹ́ máa ṣe struggle ni. Ẹ mẹ́sàn ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ sì máa ṣèpàdé lé a lórí àwọn ọmọ yín tẹ́ máa ṣèpàdé táwọn èèyàn kan mọ̀ kan máa dá yín láàmú mítìn. Ẹ lè dá Ittihadul Wa'idhin ẹ lè dá mú o torí ẹgbẹ́ yín gangan tẹ́ ẹ̀ ṣe League of Imam. Àwa ọmọ yín là ń pọ́n yín lé o, òfin ọ̀pọ́n yín lé o, òfin ọmọ yín torí ẹgbẹ́ òun kò wà registered. League of Imam and Alpha kò wà registered. Ìjọba ọmọ òfin ọmọ àwa tá a gbà yín gbọ́ là ń pọ́n yín lé àtẹ̀ntọ́ bá tún gbà yín gbọ́ àtẹ̀ntọ́ bá gbà yín gbọ́ àtẹ̀ntọ́ fẹ́ pọ́n yín lé tá a bá bọ́ síbi òfin. Èyí tí lọ́ọ̀yà kan tí àbí kò sì ṣe lọ́ọ̀yà kan tí ń sọ pé a lè gbé wọn lọ ilé ẹjọ́ sí tọ́rọ̀ yín kàn nù tọ́rọ̀ yín kàn mẹ́tẹ̀ yín nù ẹ bàbá wa alálùbáríkà ṣe tọ́rọ̀ yín mélòó gan lẹ́yìn tẹ̀ fẹ́ jókòó mélòó lẹ́yìn tẹ̀ ìkejì ìjókòó League of Imam kì í ṣe ìjókòó MARKAZ o kì í ṣe ìjókòó Sufi tẹ́lẹ̀ pé ìjókòó Sufi ni ẹjẹ́ àmọ́ kápẹ́ ìjókòó MARKAZ ni ẹjẹ́ àmọ́ àwọn èsè MARKAZ o àdàlẹ́ jẹ́ MARKAZ láìláì èsè MARKAZ nìkan ní bẹ́ẹ̀ lẹ́ Yorùbá Ọlọ́run fún àlùbáríkà fún MARKAZ. Bàbá wa àlùbáríkà tó dá MARKAZ lẹ̀ bàbá wa Ádámù lórí gbogbo wa bá sì máa pọ́n lẹ́nu àpọ́n wọn lé lójú ayé wọn àpọ́n lé lẹ́yìn wọn ọmọ tó bá yapa kò lè sọ pé ògo bàbá kan kò ní jógo bàbá ti mógo ẹ lọ wọn kálukú ló ní iṣẹ́ rẹ̀ kó ṣe èèyàn ní Sheikh Thaoban àwọn àròlé eré àwọn ọmọ eré tó ṣe júwe bàbá Sheikh Ádámù lè lórí nu ẹ bá lóun ọmọ sọta súnà kan tara ẹjẹ ni súnà ti dúró gbogbo àwọn bàbá tẹ wí gan bàbá wa Sheikh Ádámù lè lórí bàbá súnà ni pọ́nbélé bàbá súnà nítorí mọ̀ wá òṣìṣẹ́ tanú lọ́jẹ́rú wọn ó rí àwọn àmọ́ kójọ. League of Imam wọ́n dálẹ̀ 1962 ara tó fi dálẹ̀ náà ní láti protect Islam lẹ̀ káàró òjìrì ara àwọn bàbá kẹ́sì bàbá Ádámù nìkan ló dálẹ̀ o wọ́n kọ́ tàtí àwọn yòókù ni o wọ́n sọ̀rọ̀ Islam nílẹ̀ Yorùbá ní ìsìn kìí ṣe MARKAZ nìkan ní jẹ́bẹ̀ ó lábala ibi tí MARKAZ jẹ́ o a sì gba àgbàfápàn lé MARKAZ lórí bàbá tó dálẹ̀ bàbá alálùbáríkà alálìyàn rẹ̀ ni òun ò fi já o kò fi darí àwọn àfáàrú o kò fi máa bú yẹn o àbẹ́yẹ̀ mélòó lẹ́rí tí ń rí Sheikh Ádámù lórí fún láyé wọn Sheikh Abubakar Muhammad làwàjọ́ ọmọ kí o tiẹ́ ayé mi sì tún nù ara àwọn tí wọ́n jọ dálẹ̀ náà nù o ara àwọn tí wọ́n sì jọ máa pọ́nra wọn lé lójú ayé wọn ni Sufi ọ̀nbẹ ní League of Imam Sunna ọ̀nbẹ ní League of Imam ẹni tí ó ṣe kankan ọ̀nbẹ ní League of Imam oríṣiríṣi ní bẹ League of Imam tán kọ́ra àwọn ẹjọ́ gẹ́gẹ́ bí ìmáàmù àtàwọn àfa nígbà táwọn bàbá ń dálẹ̀ kò sí ẹni tó ta wọn lẹ́nu ìgbà táwọn bàbá ń lọ tán
làwọn èèyàn ò rí tí ń bẹ́ ń bẹ̀ lásìkò wọn náà rí ń bẹ̀ mọ́. Ta ló tó ta bàbá wa Sheikh Adam Ali lórí? Ta ló tó ta lẹ́nu? Ta ló tó ta Sheikh Abaki Muhammad? Representative fún Sheikh Abaki ibi tẹ́mi belong sí ọ̀n bẹ́ẹ̀ ń jókòó yín náà. ara yẹn tẹ́jọ nínú gbogbo wa pọ̀ bá gbogbo ń kálukú tó wá ti lọ́ọ̀bẹ̀ àjọ níní. mo kàn rí pé mi mọ tí àbàbá wa rò tí wọn ò fi rẹ́gísítà rẹ̀. ẹ wá fẹ́ máa fi organisation tí wọn ò rẹ́gísítà ẹ máa fi bá ìtẹ́ rẹ́gísítà jà. ṣé mítì tó yẹ kẹ́ máa wúwo ẹni tẹ́ ń gbé ìranù òsì tẹ́ ń gbé síwájú àwọn bàbá wa ní mítì ṣé tẹ́ yẹ kẹ́ máa gbé síwájú wọn nù. mo wo fídíò yìí o ẹ lọ gbé síwájú àwọn bàbá pé kí wọ́n máa bá ìtìhádù àlùwàhìzí nǹkan máa bá jà ìbáwọn náà fẹ́ gbìyànjú ni. ẹ ní ẹ̀tọ́ kankan ní òfin tẹ́bi lè bá wọn jà ẹ kàn máa wéṣẹ̀ owó yín bẹ́ẹ̀ náà ni ẹ bá wà náà jà ìdí mo ti rẹ́gísítà the Grand Mufty of Yoruba la ẹ bá wà jà èyí tí tẹ́ rẹ́gísítà ẹ bá bàbá àtà rẹ́gísítà jà àlùwàzí road wà rẹ́gísítà ìjọba ti mọ̀ wọn á dẹ̀ máa jà ẹ̀yin ẹ wá gbà fáwọn ọ̀dẹ̀ yẹn láti máa sọ̀rọ̀ wájú yín kó máa da mítì yín rú ààyè recognize yín ṣùgbọ́n ó lójú ibi tẹ́ ẹ mọ́ o ẹ jẹ́ kí n sọ tí yóò dọ̀rọ̀ kan fún yín League of Imam Al-Alva kì í ṣe ẹgbẹ́ tó rẹ́gísítà ṣùgbọ́n ẹgbẹ́ alálùbáríkà ní nítorí pé àwọn bàbá àlùbáríkà tí wọ́n ṣe kí ni tí wọ́n dá lẹ̀ ẹ ní agbára àti bá ẹnì kankan jà everybody ló ní freedom of association ó lè belong sí ẹni association tó bá wù ọ́ ó lè dẹ́gbẹ́ tó bá wù ọ́ lẹ̀ tí àjọ CAC bá fi lè rẹ́gísítà ẹgbẹ́ kan ọbọ̀fin mu ló jẹ́ rẹ́gísítà rẹ̀ wọ́n á ní wọ́n sọ fún wa pé wọ́n pín ẹ̀ wá stop ẹ̀ dáhùn dúró agbára wo lẹ́ni ṣiṣẹ́ rẹ̀ ni ẹgbẹ́ ni yín kọ́dà ẹgbẹ́ yín gan kò túmọ̀ sí League of Imam Al-Alva ètò ṣẹ́kù lónìí kápẹ́tọ̀ ọ̀dọ̀ àwọn bàbá wa ní gbogbo wa láàmú jí sáyé láàmú pẹ̀lú aláàfáà lásìmọ̀ respect wọn tọ́ra bàbá nǹkan àníyàn wọn dà wọn ò lẹ́nu ẹ̀kan bájà ìdí gbogbo yín bára yín jà lórí ajá lára ní o tẹ́sà mú oríṣiríṣi eré ìtàgé oríṣiríṣi wá ẹ̀wọ̀n gba yín lórí wá sí ìjà oríṣiríṣi ni ẹ̀sà ń ṣeré fún wa lórí social media eré kan náà lẹ́túgbédé yìí tí a dùn lè wáyé sí náà lẹ́tún mú bọnu ẹ̀mọ iye ìṣòro tó bá ọmọ mùsùlùmí àwọn ọmọ mùsùlùmí ò ríṣẹ́ o wọ́n ń dà wà láàmú lórí ìjáàbù o ó yẹ kẹ́ ẹ jà fún bóun làwọn ìjọba tí ń bẹ́ẹ̀ yóò ṣe múnú àwọn ọmọ yín tí wọ́n represent yín tí wọ́n lọ represent yín bí ìjọba àpapọ̀ ebe yìí lẹ dìbò fún ìjọba tó wà ń bẹ yìí representative yín dà àwọn akẹ́kọ̀ọ́ wà látòṣogbó ń bì ìtọ́ pé wọ́n bá àgẹ́jà lẹ́yìn wò ń bì wọ́n ń gbé ẹnu wọn sọ̀rọ̀ ní ọ̀dọ̀ yín bẹ̀ láti máa dọ́tẹ̀lẹ̀ ẹ má dáa lóhùn ẹ lè dá wa mú ó gbé wa lófin àbọ̀ ọ̀fà lófin bá a sì pàdé ara wa má lè wọ́ o ìmọ̀gbọ́n tí ń bẹ lórí yín tẹ́ ẹ̀ nìkan sí tẹ́ ẹ̀ ní dáwà kankan sí àwọn ọmọ dáwọn bàbá àlùbáríkà láàmú ẹ bàbá ẹ má dáa lóhùn gbogbo wa láàmú apọ̀nyínlé kódà bẹ́ẹ̀ ni a má pọ̀nyínlé apọ̀nyínlé tọ́rọ́ lọ́nà ní apọ̀nyínlé bẹ́ẹ̀ ni a má pọ̀nyínlé apọ̀nyínlé bẹ́ẹ̀ tẹ́ má kọjá àyè yín bẹ́ẹ̀ náà nìkan ẹ máa ta sí olúwo tó yẹ kẹ́ ẹ fà mọ́ra kẹ́ ẹ fi ṣògo yín àwọn kan máa gbé fún yín pé kẹ́ ẹ máa ta sí olúwo ẹ ní ìdí ẹ̀ náà nítorí wo ṣe tóbi pọ̀ ẹ̀yin lọ́pọ́nlé ebi Islam ẹ̀ lẹ́jókòó tì tẹ́ ẹ jókòó tì kẹ́mi tó ju Islam lọ ni èyí òṣèlú ẹ̀ perfect mẹ́ èyí ìwé ẹ̀ perfect mẹ́ èyí ọrọ̀ ayé ẹ̀ perfect mẹ́ ẹlẹ́jókòó tì ìmáàmà mosque àti ìdarí rẹ̀ ẹlẹ́jókòó tì ọba kan sì dìde ó ní Islam ẹnu yóò dùn ni ẹ kó mọ́ra ni sẹ́wà lẹ́pa ògo ìwò ẹ parẹ́ ni ògo ìwò ní jẹ́ olúwo ọ̀dọ́ yìí náà wọ́n gbé wá wọn náà máa bá olúwo jà ẹ lọ kóòtù kan báyìí tẹ́ ẹ gbé a lọ kóòtù ṣé àwàjẹ́bí kiri yóò ní àwàjẹ́bí ẹlẹ́bọ àrígbà kan tẹ́ ẹ jàjà ẹlẹ́bọ rí gbogbo ìgbà tí wọ́n lọ bá àwọn mọ̀sálásí àwọn mùsùlùmí mọ̀sálásí tí wọ́n lọ sá wọn àríkẹ́ dìde àwọn tí wọ́n dìde ìtẹ́ni ẹ máa bá àwọn ìtìhádùl wáyé sí ìnàjà ẹ máa bá ìgbàjà ẹ máa bá àwòjà wọn lọ́rọ̀ gidi kan gbà wọn tá à ń jàjà jáàbù àrọ́rọ̀ wọn ìgbà tí wọ́n lọ kọlu àwọn mùsùlùmí nífẹ̀ẹ́ àrọ́rọ̀ wọn gbogbo àwọn ibi tí wọ́n ti kọlu mùsùlùmí àrọ́rọ̀ wọn ìgbà táwọn mùsùlùmí tí wọ́n láwọn oríṣiríṣi ìṣòro UNAB àrí wọn ẹni sọ̀rọ̀ ń gbà náà ẹ wá lọ gbé mítì tó yẹ kẹ́ ẹ gbé sórí social media ẹ lọ gbé sórí social media ẹ wá ń fẹ̀sẹ̀ ara yín hàn mítì yẹn ọ̀tọ́ka sí wípé ẹ̀ ń lead wa ọlọ́run mọ́jà ara aburú ẹ mọ iye ọmọ yín tó jẹ́ lọ́ọ̀yà ní lọ́ọ̀yà mélòó ní bẹ́ẹ̀ ń jókòó association of lawyer kò wà lábẹ́ yín o wọ́n register lọ́tọ̀ ni o association of Muslim doctors ọwà o ẹ mọ̀ rí o kò wà lábẹ́ yín o
association of Muslim professionals àná wá o wọn àṣẹ lábẹ́ yín o association of Muslim engineers ó wá o wọn ò ṣe lábẹ́ yín ká ẹ̀sìn dálẹ̀ o ẹ̀ẹ́dẹ̀ pé wọn mọ́dọ̀ kí lẹ́yìn ṣe ń jòkó yẹn gẹ́gẹ́ gbogbo professors pàrọ̀ tí ń bẹ ní Islam láti ní àwọn association wọn wà báyìí bí policy yìí ṣe ń lọ gan ẹ fi hàn yí pé muslim ọ̀tọ̀ lẹ́yìn ẹ fàmọ́dọ̀ kẹ́kọ̀ọ́ sábẹ́ gbogbo muslim community ẹ rí wọn bí ìgbà pé wọ́n fẹ́ máa ta ìmáàmù lẹ́nu ta ni wọ́n ta lẹ́nu gbogbo muslim community ti ń bẹ gbogbo muslim society ti ń bẹ nasfat muslim òǹkàlùkù ló ní dáwùrù church fi ń ṣiṣẹ́ Islam òǹkàlùkù ló ní délé tìta àkàmọ́ tẹnumọ́ ni pé kò sẹ́nì kankan tó ń represent gbogbo wa ìyẹn pé tó kọ́fà gbogbo wa ṣùgbọ́n kálukú ń gbìyànjú ni wọ́n irú àwọn tán láàrin dìde náà fẹ́ máa ṣe wáàsí náà ni àwọn náà represent wa ẹ̀yin náà represent wa tí wọ́n fẹ́ represent wa tán jẹ́ òdodo ọ̀rọ̀ gbogbo wa bá a ṣe wà níletò ìletò lẹ́ẹ̀ni representative tí wọ́n máa fún yín ròyìn tá à ń dánwò tẹ́yìn ló sì máa ràn sí à represent wa náà èèyàn mélòó wà ń jókòó èyí ṣe gbogbo state mi fẹ́ fa Yorùbá include Ìlọrin ọjọ́ méje ṣé gbogbo ẹ̀ ló sì wá ń jókòó yẹn àbí mẹ́fẹ̀ẹ̀fà ló wà ń jókòó àwọn oníbẹ̀ ń jókòó níbo làwọn dókítà ọmọ yín wà níbo làwọn tó jáde ní Saudi Arabia wà níbo làwọn tó jáde ní Kuwait wà níbo làwọn tó jáde ní Misra wà níbo làwọn gbogbo àwọn tẹ́ ẹran kéwù gbogbo wọn wà kí ló dé yẹn pé ẹ̀yin àgbà tẹ́ ẹ ti súnmọ́ sáré lásán lẹ wà ń jókòó ṣé ìtẹ́ máa fi tẹ́ ẹ máa sọ pé wọ́n represent àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá nù ẹ wà lẹ́nu ìyàkọ̀ gbọ́dọ̀ dìde mọ́ bóun ò ṣe ní dìde ṣé ẹ mọ̀ tó dé tí àwọn Islamic Society fi ń dìde látijọ́ tí náà ti dá Ansarul Islam lẹ̀ tí wọ́n bá tún dá Supreme Council for Islamic Affairs lẹ̀ ló tó kù ẹnu wọn ń kò ẹnu tí yóò kò because ètò tẹ́ ń gbé kalẹ̀ ẹ gbé kalẹ̀ lọ́nà tí yóò gbà jẹ́ kí gbogbo èèyàn tẹ̀lé yín níjókòó yẹn yín bàbá wa ẹgbẹ́ lásán nìyí o wàláhì tàlá ìsọ́n bí láìláṣí láìláà wa kò tí ì sí susan kan tó represent ilẹ̀ Yorùbá wàláhì kò tí ì sí kí ni túmọ̀ kẹ́ represent ilẹ̀ Yorùbá ìtumọ̀ pé local government táwọn mùsùlùmí wà ẹ máa ní representative tó máa wá sí meeting word by word unit by kíni o unit ẹ ní àwọn representative tó pé wọ́n wà láti wá sọ ntí ń rí ntí ń fẹ́ ariwo nǹkan tí wọ́n ń kà wọ́n tí wọ́n ń ṣẹlẹ̀ sí ẹ wọ́n sì wà náà láti wá sọ fún láti wá represent àwọn èèyàn wọn láti gbọ́ kílẹ̀ fẹ́ sọ ipò ẹ̀fẹ́ rán àwọn aráalé ọmọ rán yàn sí ẹ̀yin náà máa rán yàn sí aráalé nípa bẹ́ẹ̀ dandan ní kí representative tí ọmọ ẹnì kan wà wá láti state tọ́ìsì délé yọ lọ sùn lé wọn ni kò ní rẹ́ẹ̀dẹ̀ kankan kò á rí mọ́sáàsì kankan mọ́sáàsì rẹ̀ sẹ́ni ọba wá ẹ má ṣe gbogbo ẹ̀ yọ̀bọ̀yọ̀bọ̀ yọ jẹ wá náà o tẹ́ bá ń ṣe gbogbo ẹ̀ yọ̀bọ̀yọ̀bọ̀ ìyá yẹn sì ń jẹ wá lọ́wọ́lọ́wọ́ ẹ kì í dìde sẹ́ni tẹ̀yìn nítorí ẹ̀kọ́ ọ̀sẹ̀ ni pé kìí ẹ ní kànú kìí ẹ jẹ́ bàbá tí ọ̀dà ẹ ní representative ni ẹ ní structure tẹ̀ ń pè mọ́ra yín ẹ ní League of Imam of Alfa olórí àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ má máa parọ́ limata kuluna ma la tafaluna kí ló dẹ̀ ń sọ tí ẹ ní í sí ntẹ́ ẹ̀ sí lẹ́yìn sọ ẹ kì í sọ olórí wa fà irú èmi nìsín olórí tèmi iná ẹ̀ ní ṣe kàbákí wọ́n ti kú ọmọ wọn àti àlééfà wọn tó ń lọ lórí tèmi wọn ò sì sí lábẹ́ yín bẹ́ẹ̀ náà la pọ̀ lọ báhùn àwọn àmírù wà sí bẹ́ẹ̀ bá já fún àwọn tẹ́gbà ìṣó lórí ṣé wọ́n tó lọ dá nǹkan kan mi lẹ̀ ebi ń gbà wọ́n wò pé nǹkan fẹ́ ṣe kò sí lábẹ́ yín ẹ̀ ṣe lẹ́jọ́ káà náà lọ dá tiẹ̀ náà lẹ̀ ẹ bá fẹ́ jọ ìwọ̀n lè jọ ìwọ̀n àwọn náà represent ilẹ̀ Yorùbá àfi táwọn náà bá máa sọ limata kuluna ma la tafalun limata kuluna ma la tafalun kò tí àti ìrí kankan tí ń represent ilẹ̀ Yorùbá bí mo ṣe wà yìí wọn ò represent ilẹ̀ Yorùbá mo dojú kọ ilẹ̀ Yorùbá ni mo ń ṣe wáàsí fún ilẹ̀ Yorùbá ni táyọ̀ kí the grand mufti of Yorùbá land mo ń ṣe wáàsí fún ilẹ̀ Yorùbá ni o ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ wọn dàrú ju kẹ́nìkan sọ pé òun lòun represent gbọ́ lọ represent wa wọn represent ara rẹ̀ àtàwọn tó orí he àwọn tẹ́jọ ríra yín he bẹ́ẹ̀ ó fọ́nì kẹ́kọ̀ọ́ àti pé ẹjọ́ àjókòó síbẹ̀ yẹn nìkan àwọn pé kẹ́mẹ́ gbẹ́ ìkan lọ ilé ẹjọ́ ó ń kí ni yín wọ́n bá bá tẹ̀ ń sọ̀rọ̀ níjókòó wọn lájú wọ́n bá lájú wọn ò ní sọ tẹ́ ń sọ jáde lẹ́nu ẹ máa fi kọ́tẹ̀ ni ẹ tún máa polówó ọ̀tẹ̀ lórí social media irú yín tún wá ní irú yín tẹ́ dàgbà tó báyìí tún wá ní
báwọn ọmọ eke bá tiẹ̀ ń ṣe bí ọmọ eke sọ́yẹ kẹ́yìn náà máa ṣe bí ọmọ eke ìbá gbà lẹ́yìn ẹ̀bẹ̀ kẹ́yìn ọ̀sàgbà ni. ẹlẹ́kọ̀ọ́ làwọn ìtìhádùl wáìzì wọ́n lè mọ́ fún yín léṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tipẹ́tipẹ́ nù kì í ṣe ọ̀dọ̀ wa nìkan lẹ́sí kì í ṣe ọ̀dọ̀ wa nìkan lẹ́sí bẹ́ẹ̀ ṣe máa ti sọ pé ọmọ yín kan ó dìde níbì kan ó ń ṣiṣẹ́ kan ìṣẹ̀lẹ̀ ẹ̀múra kẹ̀kẹ́ àìmọye àwọn ẹgbẹ́ níbẹ̀ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ láìkí wọn ẹ̀ fẹ́ gbọ́ wọn kágbé bẹ́ẹ̀ ṣe gbọ́ wọn o ẹ tó bẹ́ẹ̀ ẹ ń sojúṣe yín fún gbogbo wa tí gbogbo wa rí i pé ẹ mójútó gbogbo wa o à ní àwọn bàbá fẹ́ kí gbogbo ẹ̀ wà lójú kan náà ni ta lórí yín ta dá yín mọ́ over 90% mọ́sálásí nílẹ̀ káàró òjì ọmọ tí wọ́n ń pè ní League of Imam and Alfa wọ́n dẹ̀ ní representative láàrin wọn ó tún ti wá fọ́ a tún ti rí Ittihadul Khutaba a tún ti rí United Imam a ti rí náà ó ti ń tàn sí state mi àwọn náà ní ìṣọ̀kan àmàmù làwọn náà báwa àtàwọn gan ṣe wà yìí a ní àwọn League of Imam tí a tó wọn mọ ìrí kan wọ́yí bẹ́ẹ̀ ni wọ́n wádọ̀ yín wọ́n yà máa lọ lé wọn wọ́n lọ jókòó ni ilẹ̀ ẹ̀ka ńgbà ẹ̀ wù ní ìṣẹ̀ ẹni àwọn mọ́sálásí bàbá Sheikh Adam lórí wọ́n ní mọ́sálásí wá wọ 1 million lásìkò tiẹ̀ lára 1962 1 million tí bàbá gan fi ilẹ̀ tó sọ̀hún ẹ̀yìn máa gbogbo àwọn 1 million ṣé ẹ lè sọ àdírẹ́sì wọn ṣé ẹ lè pe àwọn tó wà rèé tó lè represent 1 million ẹ lè pè wá ijó ò lè kó gbogbo èèyàn jọ rí ẹ̀yìn kan lẹ́gàn máa ń kóra yín jọ lẹ́yìn máa pé ẹ̀yìn represent àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá ìmáàmù Yorùbá àwọn represent ẹjọ́ tó yọ ọlọ́mí ò bú yí reality ni mo ń sọ nígbà ìwú yẹn ẹ kàn dá aláàmú ni. Number 1 association tẹ́ gbé kalẹ̀ kò represent ti wà ẹgbẹ́ ni ẹgbẹ́ yín tẹ̀ ń ṣe ẹ wà máa múra ẹlòmí ò gbọ́dọ̀ dìde ń tẹ́ ẹ̀ ṣe ẹlòmí ò gbọ́dọ̀ ṣe ẹ̀ sì ṣe ẹni àwọn wà sí ti wà lábẹ́ yín òun lè ké tí wà lábẹ́ ẹ̀ mẹ́lẹ́ lè ké tí ò sí lábẹ́ yín ẹ tún gbọ́ dáadáa láàjọ ọmọ yín rí ni o ilé ké 90% mọ́sálásí 90% àwọn wà sí wọn ọmọ yín rí ẹ̀yin lè tẹ́rí sáwọn wà sí ni àwọn wà sọ pé ẹlòmíì ń bọ̀ bá kó omi jáàbù ní lọ sí wà sí tẹ́ bá ní ọmọ bọ̀ yóò ní iṣẹ́ máa fún lóúnjẹ ta ló ń wò yín ṣe wá sí ibi náà lẹ ti sọ ìjókòó League of Imam dé ìjókòó Sufi lásán àbẹ́fẹ́ gbé sábẹ́ MARKAZ nìkan àbẹ́fẹ́ gbé sọ́dọ̀ àwọn àfáà kan ẹ̀yin tẹ́ ẹ̀ ní agbára ẹ̀ẹ̀dẹ̀ lẹ́mìí ẹ̀gán ẹ̀ẹ̀dẹ̀ léètò ẹ̀ láti kó gbọ́ amára ẹ wà mọ́ ẹ̀jà èèyàn mẹ́rin rẹ̀ mú bó ṣe ajẹ́ Mufty ilẹ̀ Yorùbá yìí wọ́n ṣe ẹgbẹ́ yín ní tẹ́ fi jù mí lọ òun náà ni pé bàbá mi ni yín bó ṣe nínú àwọn ọmọ tó kéwú jù yín lọ níjókòó yín wọ́n ń bẹ lábẹ́ mi bẹ́ẹ̀ ni tó kéwú ju ọ̀pọ̀lọpọ̀ míì lọ́nu yín wọ́n ń bẹ ní abẹ́ mi tí wọ́n kéwú jù mí gan lọ tí wọ́n kàwé jù mí lọ tí wọ́n lówó jù mí lọ tí wọ́n ọjọ́ orí jù mí lọ yẹ̀mí lónìí mẹ́rin níjókòó yín ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ bó lẹ́sìn kó gu amọ́ra sáláwádọ̀ yín ni ẹ bá gba àrí lẹ́pẹ́ra yín ẹ wo àpàdé tí ń bẹ lára League of Imam and Alfa òun náà ni bàbá Sheikh Adam lórí rahimahullah Sheikh Abaki Muhammad àwọn bàbá Sheikh Abdulsalam ní Ìbàdàn àwọn bàbá alùbáríkà tí wọ́n dálẹ̀ lápálẹ̀ rẹ̀ ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ ní ìṣẹ́ ẹ má fọ́ o tọ́lá àwọn ẹni rẹ́sì tó kù láàrin yín bí bàbá tó jẹ́ President General bàbá wa President General gbogbo Imam bóyá láti ọ̀rẹ́ kan ní bàbá àlùbáríkà olórí gbogbo yín àwọn bàbá àlùbáríkà ẹfọn ẹni ṣẹṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ràn mi fún yín ẹ pé àwọn ọmọ yín tí wọ́n kéwú gbogbo wa ẹ pè wọ́n ẹ má differentiate láàrin sunna àti sufi ìjókòó táwọn sufi gan máa jókòó níjókòó south west sufi ó ju yín lọ́gbà mẹ́wàá gbogbo ayé sufi gan sufi mélòó lẹ́nu represent so ẹ wá sọ kíní di ọ̀tẹ̀ nítorí personal interest tálẹ̀ ń bá jà a máa ṣe jókòó yìí ẹ wá jókòó lórí àga àárí dọ́kúmẹ́ǹtì gidi kankan ẹnìkankan nǹkan kankan lẹ̀ gbogbo tó ẹ jókòó lórí kan kò wúyàn lórí wọn ṣe mítì ẹ lè gbé wọn lọ ilé ẹjọ́ ẹ lè pè wọn síbi kẹ pa wọn láṣẹ gbé gẹ́gẹ́ tálẹ̀ pa láṣẹ àṣẹ oníbẹ̀lẹ̀ nu yín ẹ lọ pa ọmọ tẹ bá kọ́ ní kékeré pa wọn láṣẹ kọ́lọ́njẹ́ ó múlò kẹ ṣàdúrà kọ́lọ́njẹ́ ó múlò ẹ lọ pa ọmọ yín tẹ bínú ilé ẹ lọ pa wọn láṣẹ tẹ bá mọ̀ pé fẹ́ pa gbogbo ilẹ̀ Yorùbá láṣẹ ẹ lọ gbé prógámù tó ní agbára ẹ lọ gbé kalẹ̀ kẹ gbé prógámù yẹn kalẹ̀ kẹ ẹ dẹ̀ change policy yín
gbogbo àwọn tó bá jáwọn ọmọ yín ara tó ń kálukú ọba rí ọmọ dá ẹ má jò bí inú ẹ pè wọn mọ́dọ̀ kò sẹ́ni tí ọ̀rẹ́ di àti pọn yín lé kódà gbogbo àwọn táwọn pè ní ti àdùlù wáyé sí mọ́mọ́ wọn rẹ́dí àti pọn yín lé wàláhì kó wọn sọ pé àwọn pọn bí wọn bá ní pọn yín lé ni wọn lọ bá àwọn mọ́mù kọ̀ọ̀kan náà lọ bá wọn wípé à ń fẹ́ dá ẹgbẹ́ báyìí lẹ̀ àbáwọn ti dá ẹgbẹ́ báyìí lẹ̀ ṣé mùsùlùmí ẹ̀yàn pọn yín lé ni èwo ní bẹ́ẹ̀ ni mùsùlùmí community ọ̀pọ̀ yín lé ẹ wà jẹ́ káàkọ́ ọmọ wá sí ìjókòó yín kó wọn máa sọ fún yín pé wọ́n sọmọ yín tí wọ́n rán wọn wá láti wá tu yín ni program wo lẹ ní tí ẹ fi sọ pé kí wọ́n má ṣe program gbogbo ibi tá a ti máa rí muslim community a máa rí dẹ́rù wọn gbogbo ibi tí wọ́n ti máa dá muslim community lẹ̀ lóòótọ́ muslim community yàtọ̀ sí league of imam ṣùgbọ́n iṣẹ́ tí muslim community ń ṣe ẹ̀yin league of imam ò lè ṣe iṣẹ́ tí muslim ń ṣe league of imam ò lè ṣe iná ẹ̀ lẹ́sọ̀ ń jòkó yín ní ìsìn àgbọ̀ tí mo gbọ́ wọn bóyá tèyí tẹ́lẹ̀ pé ọ̀nà tó jẹ mọ́ wọ olóṣèlú mọ́dé bí yìí ó òṣèlú dẹ́ ń jẹ ẹni pé láti ẹjọ́ olóṣèlú kọ́ mọ́ dọ̀ọ̀dọ̀ yín bí yìí ó òṣèlú ẹ̀ ní sóṣèlú gíní ẹ̀ ní sóṣèlú abẹ́yẹn sóṣèlú wọ́n ní ẹ̀ta jẹ́ òṣèlú kan gbogbo sẹ́ni wọn ní ojú èso olóṣèlú ta ló fẹ́ sọ pé kò gbowó olóṣèlú lóòótọ́ ẹlẹ́mọ́dì kí àdíjókòó yín pé ibi báyìí lẹ́wà àwọn ibi kí gbogbo wọn kálukú lè máa wá báyìí náà ni òṣèlú yìí ẹ máa ṣe o táwọn olóṣèlú àwọn àdọ́dọ̀ yẹn sì lé wọn padà bí wọ́n bá sì fi nǹkan lẹ̀ wọ́n bá fi nǹkan lẹ̀ ẹ fi ṣàdúrà ní pé ẹ làlùbáríkà so nípa bẹ́ẹ̀ ẹ sòṣèlú náà o kan sòṣèlú kan Christian Association of Nigeria sòṣèlú tẹ́wọ́n ìgbà pàdé sòṣèlú ẹ lè lead wa because sòṣèlú wà nù kan tí wọ́n affect life wa ọ̀dọ̀ yẹn affect religion wa ẹ sòṣèlú báyìí ẹ parẹ́ ẹ pa legal government rẹ àbíká ẹ máa ṣe lọ́dọ̀ kẹ fọ́ kálukú lọ́rùn lẹ̀ àti pé kan kò sẹ́ni kankan tẹ́lẹ̀ dámú o ẹ ṣe ti yín kálukú ó ṣe tiẹ̀ ni mọ́sálán kálukú mi lọ́sálán kálukú ẹnu rẹ̀ ọ̀wọ́ ni stroke ni ó mú ọ stroke yóò mú ọ wo ọmọ àwọn ẹni ọlọ́run lèmi o ní ẹsẹ̀ nìkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa lérí pé òun ó sànán kálí sí àwọn olóò sànán kálí sí ẹnu rẹ̀ yọ wọ̀ báyìí ni tó fi lọ bọ́ lọ́hùn òdodo ọ̀rọ̀ tẹ́mi ọ sọ fún wa iná nìyẹn o League of Imam ẹgbẹ́ ti darúgbó ẹgbẹ́ wọn dàbí tí bàbá wa Sheikh Adam lè lórí Sheikh Abaki Muhammad bàbá Kamaluddin Al-Alabi gbogbo àwọn bàbá àbáríkà ibi tí wọ́n fẹ̀sẹ̀ sí kọ́lọ́wà báyìí o ibi tí wọ́n sì fẹ́ gbẹ́ yìí sí iná kọ́lọ́wà o ó ti wíìkì o pọ́lísì tẹ́ ń ṣe lẹ́nu jẹ́ mẹ́ta àbíkẹ́ má gbàgbé yẹn jà kọ̀pẹ́ o tẹ́ ẹ bá ń ṣe League of Imam tí ó bá sí olúwo pẹ̀lú yín olúwo of Iwoland tí ó bá sí pẹ̀lú yín League of Imam yìí ò nítumọ̀ òdo ọ̀nù tẹ́ bá ń ṣe League of Imam tẹ́ ẹ lè kó gbogbo àwọn ọmọ mọ́ra ẹ ní pákéjì fún bó lẹ́sìn máa kó gbogbo ọmọ mọ́ra ni o ẹ má jẹ́ kẹ́nìkan máa sọ fún yín pé ẹ bá jà ẹ tó wáyé náà jà àwọn ẹ̀kọ́ àjọ ń jà ní stéètì bíi ni àjọ ń jà sí pé wọ́n fẹ́ rẹ́ẹ̀kì wò wọ́n á wá sọ̀dọ̀ yín ní mítìn gbogbo ilẹ̀ Yorùbá ẹ má bá wọn jà ẹ bá Mufty jà ẹ bá Waziri jà ebi nítorí yí pé ìwé ìṣẹ́gbẹ́ yín ni lẹ́jẹ̀ máa mú ẹjọ́ wa lọ sí League of Imam ìwé ìṣí ẹgbẹ́ yín ó sì lójú ìlú tí ó sọ pé wọ́n ojú wo lọ nílẹ̀ káàró òjìrè ọwọ́ wa àfi fún Ìlọrin àpá Ìlọrin rẹ̀ àfún Ìlọrin ní ọwọ́ rẹ̀ torí Ìlọrin àlùbáríkà ni ẹgbẹ́ o àpọ́nlé tọ́lọ́ bá fi lé àwa náà la ní ìwò yìí ẹ̀pọ́nlé nínú àpọ́nlé wa nàbà wà náà nìkan ẹ̀pọ́n Olúwòlé torí wọ́n bá jẹ oyè tó jẹ ni ibo lẹ́jú gbọ́ pé ìmáàmù ni máa ń yan Waziri bí ìgbà tí wọ́n bá sọ yìí pé kí kọmísánná kó yan mínísítà kọmísánná state kan á lọ yan mínísítà Waziri Mufty àwọn méjèèjì ṣẹgbẹ́ ìmáàmù ṣẹgbọ́ nítorí pé àtúlòkà ní gbogbo wa ní àpọ̀ mẹ́mi náà àwọn àtúlòkà ń bì nílẹ̀ Yorùbá structure ò pé ilé kéwú mọ̀sálásí lásán la ní àní sẹ̀ríà lóyè náà ti ṣe ní àní àìsàn ń dálẹ̀ ni ọba tó jẹ́ Amirul Muminin olórí gbogbo mùsùlùmí oní ọ̀yàn máàmù oní ọ̀yàn Waziri oní ọ̀yàn Al-Qadi oní ọ̀yàn Al-Mufti oríṣiríṣi àwọn oní ọ̀yàn wọn olóyè ìjọ ní gbogbo yín ìmáàmù ọ̀tọ̀ ni nítorí pé kò wá sí ọba Islam kò sáde Islam kò sí ìmára Islamiyya nílẹ̀ Yorùbá ẹ̀yin ìmáàmù nìkan la rí lẹ́fí sọ pé màá yàn án ṣùgbọ́n ọba wà ní wo ṣẹgbọ́n tó ní òun ọ̀fẹ́ rí nǹkan kan wọn ọ̀fẹ́ róòsà mùsùlùmí lásán náà ní kíni lòun tòótọ́ ìbá tí wàá pọ̀n lé àjẹ́ pé kò sí League of Imam náà àwa ní ìwò gbogbo League of Imam wa ní ìwò land
àwọn alálùbáríkà ni wọ́n wà pẹ̀lú ọba kẹ wá yọ ká pé lẹ́jọ́ wọn àbò ilẹ̀ Yorùbá ẹ yọ Ìwó láǹdì lẹ̀ bó lẹ fẹ́ yọ lẹ̀ bó lẹ fẹ́ yọ orírun lẹ̀ Ọlọ́run pọn gbogbo wa lé so ìmọ̀ràn mi òun náà ní wípé gbogbo ẹ̀yin táwọn bàbá wa náà mẹ́nu bà ẹ ṣàfihàn lẹ̀ yẹn ẹ ṣàmọ́ bá dá wà àti ẹ má ba ẹnì kan jà àmọ́ bẹ́ẹ̀ máa mú ìwé kóòtù wá ẹsẹ̀ tu ẹ̀ lórí kóòtù kankan tí ó nítumọ̀ ò sí pẹ̀lú kẹ́ máa gbé ẹnìkan lọ ilé ẹjọ́ kò nítumọ̀ ìmọ̀ràn tèmi ó fún wa náà nìyẹn o ìparí ọ̀rọ̀ mi òun náà ní wípé ẹ jẹ́ ká mójútó bó nífẹ̀ẹ́ ó sì wà ẹ jẹ́ á mójútó bó láti kóra wa mọ́ra ẹ jẹ́ á mójútó báwo láti kọjú mọ́ tó lè jẹ́ kí Islam ó lọ́lá àwọn àṣòro tí ń kojú mùsùlùmí àwọn individual kan bẹ wọn ò rí ẹnìkan tí ó sọ fún problem wọn ti lọ church nígbà tí ó ṣe ẹnìkan tó fẹ́ dáhùn fún wọn àwọn míì wá ìmọ̀ràn lásán wọn nídìí kẹ́kàn bá wọn sọ̀rọ̀ lásán ẹlòmíì ọwọ́ akẹ́ bóun link ni kẹ́ contact kẹ́ bá wọn kan sọ̀rọ̀ ẹlòmíì kẹ́ fún mọ̀ràn lásán ìmọ̀ràn lásán tíánikẹ́ ẹlòmíì ò mú wánu yín ìmọ̀ràn òfò lẹ́lòmíì mú wá tó sọ ẹlòmíì di ẹ tó hate Islam àtàwọn afa ẹ dákun mo tó tún wí bàbá fẹ́ máa yin àwọn imam àwọn ọmọ tẹ́ ẹ ní wọn kíw tẹ́ ẹ ní wọn lọ kíw tí wọ́n ti mọ̀ náà ni ẹ̀yàn ní máa mú bàbá fẹ́ máa wọn yin àwọn aṣáájú tó tó iwájú darí náà ni kẹjẹ ká máa yàn a ní ìdí ẹ̀ nírú situation tá a bára wa ńlẹ̀ Yorùbá yìí o láì jẹ́ bẹ́ẹ̀ wúruwúru tá à ń ṣe náà láàmú ṣe lọ wúruwúru là ń ṣe lọ o kò sí institution kankan nílẹ̀ Yorùbá tó kọ́fà Yorùbá Muslim kò sí gbogbo tó bá kó yàn tó pọ̀ tán ni ó ní òun kó bí 10% lè dọ̀ pé fail mark ni ògbóhùn tálàndà alẹ́ yẹn pátá yẹn kọ̀kọ́ fà o wàláì kọ̀kọ́ fà o wàláì kọ̀kọ́ fà o ẹ sì bẹ̀rù Ọlọ́run náà mọ̀ pé kọ̀kọ́ fà o League of Imam ní kò lè control 90% ti mọ́sáàsì ilẹ̀ káàró òjìrè Muslim kò lè control 90% ti mùsùlùmí ilẹ̀ káàró òjìrè Amirul Waizi dáǹtì ẹ̀sẹ̀sẹ̀ dálẹ̀ àwọn bàbá wa gbé mi àwọn bàbá wa League of Imam ẹ̀yìn tiẹ̀ tún gbé mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń jókòó mítì yín gan tiẹ̀ tún gbé wọ́n ẹ̀sẹ̀ dá wọn lẹ̀ ni kò sí wọn kálukú kan gbìyànjú ẹnu wọn bá tó lè kíni tó lè gbìyànjú pẹ̀lú ọkọ ẹ sì dá ọkọ ọhún báyìí Yorùbá yá alhamdulillah ọkàn wa ti balẹ̀ ńlẹ̀ Yorùbá ń bó ló ti balẹ̀ ṣe rí ìtì gbogbo imam local government by local government ward by ward unit by unit ṣe rí ìtì wọn tẹ fi sọ pé ẹ̀yin lẹ represent wọn ta ló ràn yín ta ló sọ pé ẹ represent àwọn ní táwọn wí gangan nìyẹn ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ jẹ́ àfúnlọ́lá ìmọ̀ ẹ jẹ́ àfúnlọ́lá ọpọlọ ẹ jẹ́ àfúnlọ́lá ìfẹ́ káfíńdarí gbogbo rẹ̀ ẹ má já kankan gbogbo ẹ̀yin bàbá wa imam ní League of Imam gbogbo ẹni tí ń gbé ọ̀tẹ̀ wá ẹ sọ fún pé kó fọ̀tẹ̀ lẹ̀ fún àwọn kan bá láwọn dá nǹkan kan lẹ̀ ẹ kọ́ wọn mọ́ra ẹ sọ wọn dára wọn bàbá pè mí lónìí pé kí n máa bọ̀ ọ̀yà ẹ wá gbọ́ ìmáàmù tí wọ́n wá dọ̀ yín iná ni ẹ lè máa sọ pé èmi ẹ ṣe ilé the Grand Mufty of Yoruba land ẹ wo èmi náà láwọn máa mú tèmi náà tí èso máa jọ rárá pọ̀ wọ́n dà wọ́n insha Allah ta'ala wọ́n pọ̀ ju yín lọ níjókòó ìjókòó tí mò ń wò yẹn máa mú tí a náà pọ̀ ju yín lọ tí wọ́n rí tí wúrò pàápàá tí wọ́n ń tẹ̀lé a mo ní odidi ìlú àìmọye tó pé wọn ò tí gbogbo tẹ̀sí ẹ̀sọ́ nǹkan èmi ní Grand Mufty wọn èmi ò fi Grand Mufty mi ò fi gbowó mọ̀ náwó ni o mi ò fi tọrọ owó lọ́dọ̀ anybody o wáàsí mo fi ṣètò wáàsí náà mò ń ṣe bọ̀ wọn ò change bẹ́ẹ̀ ṣe rí mi nígbà wọn wú ọ̀bẹ lẹ́wù Grand Mufty mi ò change mo ṣe máa ṣe é bọ̀ nígbà mo ti ń jẹ́ àmì ìrù tààrùn nígbà mo ti dá tààrùn lẹ̀ bẹ́ẹ̀ náà mo ṣe bẹ́ẹ̀ ni ti máa ṣe tí ó fi rọ̀ bọ́lọ̀ ẹ̀sẹ̀ pé nígbà máa ṣe á di Mufty kí ní bẹ́ẹ̀ bí Mufty tí ó change mi ní ó lè ṣe pé ọba tó nílà káyè lólúwò ó fẹ́ káwọn ètò Islam kó dìde ló fi pè wá mọ́dọ̀ pé ẹ̀yin ẹ máa ṣe báyìí ẹ̀yin ẹ máa ṣe báyìí bó ṣe ń ṣeun ẹ lọ bá ní ẹ lọ bá bẹ́ẹ̀ bá lọ bá ẹ lọ jókòó sáyé yín bẹ́ẹ̀ bá lọ rè bá ní ẹ̀yin ìmáàmù nìyí bí ẹ bá ti lọ rè bá ẹ jókòó sáyé yín kò sí wàhálà bẹ́ẹ̀ sì lọ́kọ̀ọ̀tù ẹ̀ lè jẹ́ kàn máa wéèsì owó yín ni kàn máa wéèsì owó yín ni ẹ kọ́ lọ parí registration ìmọ̀ràn ni o ẹ lọ parí registration kẹ́ ẹ register ẹ gbọ́ torí dead organization ni organization ti ń lọ kóòtù tí ń gbìyànjú lọ kóòtù láì jẹ́ pọ̀ register òfin ọmọ yìí kẹ́ ẹ máa rojọ́ ojú àwọn olówó ẹni tí ó sì á máa rojọ́ ni ẹ lọ register rẹ o láti 1960 tẹ ẹ wí ẹ má ti register ẹ lọ register o
ọlọ́run jẹ́ kí registration yín kó ṣeé ṣe ọlọ́run wà pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alhamdulillah.